Ẹ yà mí létí yín ọmọ Yorùbá o. Ẹ yà mí létí yín ọmọ Yorùbá o. Ẹ yà mí létí yín ọmọ Odùduwà o. Ẹ yà mí létí yín ọmọ Yorùbá o. Gbogbo ọmọ Yorùbá ńlẹ̀ káàárọ̀ oòjíire. Gbogbo ọmọ Odùduwà pátápátá. Gbogbo yín ẹ súnmọ́ bí. Ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá nílé lóko láì dẹ́ni kankan sí. Ẹ jẹ́ ká bára wa ká ṣíra wa létí inú kí a tún nǹkan kan gbé yẹ̀wò. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé à ń gbọ́ lérèfé ni. Àwọn nǹkan kan wà tá a kà kún tó ti ń ṣẹlẹ̀ sí wa látọdún tó ti pẹ́. Ẹ jẹ́ ká yára wa létí, ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ wìnrìnwìnrìn. Nígbà tá a bá gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí, àtọba àtìjòyè àtolówó ìlú Yorùbá àtọlọ́lá nínú Yorùbá àti bọ̀rọ̀kìnní nínú Yorùbá àtonípò àti gbogbo ẹ̀yin tọ́lọ́run káyélé lọ́wọ́, ẹ̀yin àáfàá, ẹ̀yin wòlíì, ẹ̀yin adáhunṣe nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká jọ gbọ́, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Tá a bá wò ó, tá a bá gbọ́, tá a bá sunrun mẹ́ta tọmọlúàbí sùn gẹ́gẹ́ bí orúkọ wa. Orúkọ Yorùbá ọmọlúàbí, ọmọlúàbí, ọmọlúàbí. Ká sunrun mẹ́ta tọmọlúàbí ń sùn. Ká wá wò pọ́rọ̀ yìí. Kí ni nǹkan tá a lè ṣe? Kí ni solution lórí ọ̀rọ̀ yìí gangan? Solution ni mo fẹ́ kí gbogbo ọmọ Odùduwà, gbogbo ọmọ Yorùbá nílé lóko, solution ni mo fẹ́ ká mú jáde nínú ọ̀rọ̀ yìí. Ẹ jọ̀ọ́ gbogbo Yorùbá pátápátá, gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin àǹtí mi, gbogbo ẹ̀yin bọ̀dá mi. Ẹ jẹ́ ká jọ wá nǹkan fìdílé àbí ká fìdílé nǹkan. Ká jọ gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. Nítorí pé ọ̀rọ̀ yìí ṣe pàtàkì sí mi púpọ̀. Báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín ìgbà tẹ́yin bá gbọ́? Tẹ́ ẹ bá gbọ́ tán, ẹ wò bó ṣe rí lọ́dọ̀ tiyín, ẹ wò nǹkan tá a lè ṣe sí. Kí ni solution? Mo dúpẹ́ lórí last video tí mo ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí láti Amẹ́ríkà, láti London, láti France àti ní gbogbo àwọn Africa country kan táwọn ọmọ Yorùbá wa wà tí wọ́n pe nọ́mbà mi. Mo dúpẹ́ gbogbo ohun tẹ́ ẹ bá mi sọ, gbogbo ohun tẹ́ ẹ bá mi sọ. Àwọn ọ̀rọ̀ làákàyè, ọ̀rọ̀ ọlọ́gbọ́n tẹ́ ẹ bá mi sọ, ọ̀rọ̀ olóye tẹ́ ẹ bá mi sọ. Nítorí pé ọmọ Yorùbá, àwa la làṣà, àwa la lọ́gbọ́n, àwa la níṣe. Ǹjẹ́ pé gbogbo ohun tọ́lọ́run fún wa, tọ́lọ́run jogún fún wa, ọgbọ́n, làákàyè, òye, àṣà àtìjọ́mọlúàbí wa, ṣerú ipò tó yẹ ká bára wa lé ní àwa Yorùbá, ṣé òun la wà yìí? Ẹ jẹ́ ká jọ wò ó. Tí n bá sọ̀rọ̀ mi tán nínú wóróworó, wótòwòtó tí mo fẹ́ sọ, ẹ pè mí, ẹ pe nọ́mbà mi. Ẹ tún là mí lóye lórí àwọn nǹkan àti ibi tó bá kù sí ní tó yẹ kí n mẹ́nubà. Kí n tó máa bọ́rọ̀ mi bọ̀, nọ́mbà mi lẹ́ẹ̀kan sí, ó ní +234 80 62 08 1434 +234 80 62 08 1434. Ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi. Yorùbá gba òmìnira ní ọdún 1960. Yorùbá gba òmìnira ní ọdún 1960. Yí ẹ̀ta wà yìí, ọdún 2023 la wà yìí. Tó túmọ̀ sí pé October nínú oṣù kẹwàá, ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún yìí, which is 1st of October 2023 yìí, ló máa pé 63 years tí Yorùbá ti gbòmìnira.
gẹ́gẹ́ bí orúkọ tó ń fún wa Nàìjíríà tá ń jẹ́. Ẹ wá jẹ́ a gbé nǹkan kan yẹ̀ wò. Ẹ jẹ́ ká jọ wò ó. Ìran Yorùbá, ìran aládé, látìgbà tí Nàìjíríà ti gbòmìnira ní ọdún 1960, going to 63 years now, tí wọ́n ti ń ṣèjọba, tí wọ́n ti ń tukọ̀ Nàìjíríà bọ̀. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ wò. Olórí mélòó ló ti ṣèjọba lábẹ́ àkóso Nàìjíríà tí à ń pè ní president? Ìdá ìjọba alágbádá àbí ìjọba ológun láti 1963 tí a ti ń bá Nàìjíríà bọ̀ pé a gbòmìnira independent. President mélòó la ti ní? Whether either head of state, both head of state and civilian president. President mélòó la ti ní for these 63 years? Ẹ jẹ́ ká jọ wò, ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ wò. Mo ṣe mathematics mi, mo calculate ẹ̀. Ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, President Muhammadu Buhari, òun ni President of Nigeria, fi pé 16, mẹ́rìndínlógún, 16, mẹ́rìndínlógún. Àtijọba ológun tó ti jẹ́ Nàìjíríà, àtijọba alágbádá tó ti jẹ́ Nàìjíríà, gbogbo wọn jẹ́ 16, mẹ́rìndínlógún. Bí tí mò ń bọ̀rọ̀ mi bọ̀ rèé, nínú 16, President of Nigeria tí a ti ní for 63 years. Ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ wò. Ẹ má jà tanra wa lórí nǹkan kan. Nígbà tá a gbàjọba, tá a gbòmìnira ní ọdún 1960, kí àwọn òyìnbó aláwọ̀ funfun, àwọn British colonial master kan tó fún wa ní independent, mẹ́ta ni wọ́n dá Nàìjíríà sí. Ẹ̀yà mẹ́ta ni wọ́n recognize ní Nàìjíríà. Lóòótọ́ lè ní a lè sọ pé Nàìjíríà a ní more than 200 and something languages. Bẹ̀tẹ̀ ẹ̀yà mẹ́ta ni British tó colonize wa náà recognize ní Nàìjíríà nígbà tó so wá papọ̀. Torí láyé àtijọ́, nígbà tí Nàìjíríà ò tíì di Nàìjíríà, tí kálukú wà láàyè ẹ̀, Yorùbá wà láàyè wọn, àwọn Ìgbò wà láàyè wọn, bẹ́ẹ̀ làwọn Haúsá wà láàyè wọn. Gbogbo ẹ̀yà tó so mọ́ Ìgbò, àwa tá a jẹ́ ẹ̀yà Yorùbá, a lè má mọ̀ wọ́n bí orúkọ báyìí náà ń jẹ́, but Ìgbò la mọ̀ gbogbo wọn sí. Àwọn ẹ̀yà kan táwọn náà ń sọ èdè míì tó ń so mọ́ Yorùbá náà ń bẹ nínú ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tán mọ gbogbo wa sí, òun náà ni ọmọ káàárọ̀ oòjíire, Yorùbá ni wá. Bẹ́ẹ̀ ní north nílẹ̀ Haúsá la mọ gbogbo north sí. Àwọn ẹ̀yà míì lè wà lára wọn tí wọ́n wà lábẹ́ wọn, ṣùgbọ́n Haúsá la mọ̀ wọ́n sí. Léyìí tí àwọn òyìnbó aláwọ̀ funfun náà recommend pé Haúsá, Ìgbò àti Yorùbá, àwọn náà wà ní àwaláwà ní orí ilẹ̀ ibi tí wọ́n ti pa wá pọ̀ yìí, tó ti amalgamate wa ní 1914 tí a fi ń jẹ́ Nàìjíríà, títí tó fi di ọdún 1960 nígbà tí Nàìjíríà gba òmìnira. Nígbà náà, ọmọ èèyàn kan jáde láti ilẹ̀ Ìgbò, which is Nnamdi Azikiwe. Ọmọ kan jáde láti ilẹ̀ Yorùbá, which is bàbá wa Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Wọ́n mú olórí kan náà jáde láti ilẹ̀ Haúsá, which is Alhaji Tafawa Balewa. Àwọn ni wọ́n ṣe election fún ní 1959. Wọ́n gbéjọba nígbà tá a gba independent, wọ́n gbéjọba fún Tafawa Balewa. Ẹ wá jẹ́ ká wò láti gbà yẹn. Tafawa Balewa lolórí àkọ́kọ́ ní Nàìjíríà as president. 2023 la wà yìí. General Muhammadu Buhari òun ló wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Gbogbo iye president tá a ti ní Nàìjíríà, àtológun àtàlágbádá,
wọ́n jẹ́ 16. òyìnbó aláwọ̀ funfun tó ń pa wá pọ̀ náà 3 region ni wọ́n pín wa sí, which is south, west and north. ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò. ẹ má jẹ́ nìkankan deceive wa. gbogbo tó bá ń wù kí ìjọba Nàìjíríà padà lára létà tó fi sọ pé wọ́n pín sí 6 region. ń tá a recognize nígbà tá a bẹ̀rẹ̀ tá a jọ ń ṣe papọ̀ òun ni 3 region, which is south, which is east, west and north. West, east and north. mẹ́ta péré tán pín sí nìyẹn. tí ìjọba Awólọ́wọ̀ ń ṣe àkóso ní west tá a mọ̀ sáwa Yorùbá, Nnamdi Azikiwe ń ṣe ìjọba prime minister ní east tí wọ́n mọ̀ sí gbogbo àwọn Ìgbò. Niger Delta ò bá wà nù wọn, Kanuri ò bá wà nù wọn, Ìjọ ò bá wà nù wọn. Ìjọ wà nílẹ̀ Yorùbá náà. àwa náà ní àwọn ìjọ nílẹ̀ Yorùbá under Yorùbá ní gbogbo wa. ìjọ tó bá wà ní east, Ìgbò ní a kà gbogbo wọn sí. nílẹ̀ Haúsá náà tá a mọ̀ sí north, Tafawa Balewa ló ń ṣe prime minister wọn nígbà náà. now ẹ jẹ́ ká bèsì ẹ̀ lórí division mẹ́ta yẹn, east, west and north, tí wọ́n ti mú olórí kọ̀ọ̀kan jáde. gbogbo olórí tó ti jẹ́ Nigeria's president wọ́n jẹ́ 16 16. láti west tiwa olórí mélòó ló ti jáde láti 1960 tó ti ṣàkóso àbí ṣèjọba Nàìjíríà? olórí mélòó ló ti jáde ní north tó ti ṣèjọba ṣe àkóso Nàìjíríà as president? olórí mélòó ló ti jáde ní east tí wọ́n ti ṣe àkóso tó ti ṣèjọba Nàìjíríà as president? èyí la máa wò tá a máa fi mọ̀ ṣé ọmọ Yorùbá ṣé ẹnu wa tọrọ nínú Nàìjíríà, ṣé Nàìjíríà fálù Yorùbá, ṣéjọba Britain, àwọn British tó colonize wa tó ń so wá papọ̀, ṣé wọ́n fálù ìran Yorùbá tá a mọ̀ sí west? iná Yorùbá ṣé ó ń jẹ́ àjò sókè nínú Nàìjíríà ni àbí ìran Yorùbá ń jó àjò rẹ̀yìn nínú Nàìjíríà? ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. báwo la ṣe fẹ́ wò ó? báwo la ṣe fẹ́ mọ̀? àfi ká yẹ̀ wò, òun la máa fi mọ̀ bóyá ìran Yorùbá ìran mi, ìran Odùduwà, bóyá à ń jó àjò sókè nínú orílẹ̀-èdè tá a mọ̀ sí Nàìjíríà ni àbá ń jó àjò rẹ̀yìn nínú orílẹ̀-èdè tá a mọ̀ sí Nàìjíríà. èyí la máa fi mọ̀ bóyá Nàìjíríà, orílẹ̀-èdè tá à ń pè Nàìjíríà yìí, bóyá ó pè wá ní tòótọ́ láti dúró sí àsùnwọ̀n Nàìjíríà àbí kò pè ọmọ Yorùbá. tí ò bá pè wá, èyí túmọ̀ sí pé lóòótọ́ gẹ́gẹ́ bá a ṣe ń pariwo pé Yorùbá nation la fẹ́, a jẹ́ pé lóòótọ́ ló tọ́ àti ló yẹ ká ní Yorùbá nation. ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation pátápátá, gbogbo àwa ọmọ Yorùbá nation pátápátá, àwa tá à ń fi tọkàntọkàn ṣe Yorùbá nation, tá a ní Yorùbá nation la fẹ́, àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tó jẹ́ pé bóyá ìdí kan àbí kejì, bóyá ó yé yín tó àbí kò yé yín tó lẹ fi fara mọ́ ọ̀rọ̀ Yorùbá nation. ẹ jẹ́ kí gbogbo wa súnmọ́ bí kájọ gbé yẹ̀wò, kájọ wò ó ibo la ti ń bọ̀, ibo la dé àti ibo la ń lọ. ní 1960 nígbà tá a gbòmìnira independent, Tafawa Balewa, Alhaji Abubakar Tafawa Balewa, òun ni president àkọ́kọ́ tó ṣe ìṣàkóso Nàìjíríà ní 1960. From 1960 to 1963, Alhaji Abubakar
Tafawa Balewa àwọn náà ṣèjọba. Mi ò fẹ́ lọ bìkan lénìí nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Mi ò fẹ́ wò ó bóyá overthrow ṣẹlẹ̀ níbì kan àbí ò ṣẹlẹ̀ níbì kan, bóyá killing ṣẹlẹ̀ níbì kan àbí ò ṣẹlẹ̀ níbì kan. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn tó ṣe olórí wa Nàìjíríà. Alhaji Abubakar Tafawa Balewa tó jẹ́ president wa 1960. Ẹ jẹ́ ká wò ó láti bo náà ti wá. Ṣọmọ north ni wọ́n ni, ṣọmọ east ni wọ́n ni, àbí ṣọmọ west ni wọ́n. Exam ni fún gbogbo wa, ifun fún àwọn ọmọ wa níléèwé ní school. Alhaji Abubakar Tafawa Balewa tó jẹ́ president Nigeria 1960. Wọ́n wá láti Bauchi state. Ọmọ Bauchi state ni wọ́n. Bauchi state yìí ṣé north ló belong sí, ṣé south ló belong, àbí ṣé north ló belong sí, ṣé east ló belong sí, àbí ṣé west ló belong sí. Bauchi state yìí ó belong sí north, tó túmọ̀ sí pé north ló ṣe ìjọba àkọ́kọ́ Nàìjíríà, that's number one. Ìgbà tó di 1963, Chief Benjamin Nnamdi Azikiwe àwọn náà ṣe ìjọba ní ọdún 1963 as our president. Ní ọdún 1963 wọ 1966. Chief Benjamin Nnamdi Azikiwe yìí ẹ jẹ́ ká gbé yẹ̀wò nínú 3 region tá ní Nàìjíríà. Ṣé north náà ti wá, ṣé east náà ti wá, àbí ṣé west ni wọ́n ti wá. Ìbéèrè sí dáhùn yìí ó jẹ́ ká mọ̀ pé Chief Benjamin Nnamdi Azikiwe wọ́n wá láti Enugu state. Enugu state ṣé north ni, ṣé east ni àbí west. Ìwádìí wa fi hàn pé Enugu state east ni. Ó di méjì. Number 3, Major General Johnson Aguiyi-Ironsi. Umunakwe Aguiyi-Ironsi. Major General Johnson Thomas Umunakwe Aguiyi-Ironsi. Táwọn jẹ́ head of state from January 1966, January 16, 1966 to July 29, 1966. Wọ́n wá láti Abia state. Abia state yìí ṣé north ni, ṣé east ni, ṣé west ni. Ìdáhùn sí ìbéèrè east ni wọ́n ti wá, that is number 3. Ẹ máa note ẹ̀ down 1 to 3 now. Àti rí north kan, àrí east méjì. Number 4, General Yakubu Gowon àwọn gba ìjọba lọ́wọ́ Umunakwe Aguiyi-Ironsi ní August 1st, 1966. Wọ́n ṣe ìjọba wọ July 29, 1975. General Yakubu Gowon yìí state táwọn ti wá jẹ́ Plateau state. Plateau state yìí ṣé north ni, ṣé east ni, ṣé west ni. Plateau state ó belong sí northern state, northern part of Nigeria. That is number 4. Àti rí north méjì, east méjì. Number 5, General Muritala Ramat Mohammed àwọn gbàjọba lọ́wọ́ Yakubu Gowon ní ọdún 1975, January 29, 1975 wọ February 13, 1976. General Muritala Ramat Mohammed àwọn wá láti Kano state. Kano ṣó belong sí north, ṣó belong sí east, àbó belong sí west. Kano state belong to north. Ó di 5. Ẹ máa kà á. Ẹni tó ṣèjọba ẹlẹ́ẹ̀kẹfà òun ni General Matthew Ọbásanjọ́. General Matthew Ọbásanjọ́ yìí ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Ibo làwọn ti wá, ọmọ state wo ni wọ́n, ṣé north ni wọ́n, ṣé east ni wọ́n, àbí ṣé ọmọ west ni wọ́n. Ìwádìí ó ṣe àfihàn tá a tún gbọ́
kódà ó wà lórí social media tó didi ọba aládé ilẹ̀ Yorùbá tó jẹ́ ká mọ̀ pé General Matthew Ọbásanjọ́ was born in Ogun State but hail from Anambra State, tó túmọ̀ sí pé nínú ìwádìí èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, nínú ohun tí wọ́n tẹ̀ síta tọba aládé tẹ̀ síta ó jẹ́ kó yé wa pé ọmọ Anambra State ni General Matthew Ọbásanjọ́. Anambra yìí ṣé north ni, ṣé east ni, ṣé west ni? Anambra belong to eastern part of Nigeria. Ẹ nóòtì ẹ̀ dáhùn. Ẹ máa kà á iye east, north àbí west tó bá ti ṣèjọba, torí mò ń bọ̀. A máa analyse nǹkankan, a máa mú nǹkankan jáde nínú ọ̀rọ̀ yẹn. Number 7, Ọbásanjọ́ gbéjọba lẹ̀, àwọn tó ń jẹ́ number 6 yẹn, ó gbéjọba lẹ̀ ní October 1st 1979. Wọ́n ṣèjọba láti February 13 1976 wọ October 1st 1979. Wọ́n gbéjọba lẹ̀ fún Shehu Usman Aliyu Shagari. Shehu Shagari làwọn gbéjọba lẹ̀ fún ní October 1st 1979 wọ December 31st 1983. Shehu Shagari àwọn jẹ́ ọmọ Sokoto State. Sokoto State yìí ṣé north ni, ṣé east ni, ṣé west ni? Sokoto State belong sí northern part of Nigeria. Ẹ máa kàyé tó jẹ́, ẹ máa kàyé tí north jẹ́, ẹ máa kàyé tí east jẹ́. Ẹni tó ṣèjọba number 8 tó jẹ́ lẹ́ẹ̀kẹjọ ó ní Major General Muhammadu Buhari ní ọdún 1983 December 31st 1983 làwọn gorí ìjọba. So wọ́n ṣe wọ August 27 1985. General Muhammadu Buhari àwọn jẹ́ ọmọ Katsina State. Katsina yìí ṣé north ni, ṣé west ni àbí east? Katsina belong to northern part of Nigeria. Ẹ máa bá mi múye north tó jẹ́ jáde, ẹ máa múye east tó jẹ́ jáde. Ìjọba ta ní Nigeria tó jẹ́ number 9 tó ṣe olórí Nigeria ó ní General Ibrahim Babangida, tí àwọn bẹ̀rẹ̀ ìjọba wọn ní August 27 1985. Wọ́n ṣe ìjọba wọn wọ August 27 1993. General Ibrahim Babangida àwọn jẹ́ ọmọ Niger State. Niger State ṣó belong sí north, east àbí west? Àrí pé Niger State is northern part of Nigeria. Number 10, Ibrahim Babangida gbé ìjọba fún Chief Ernest Adekunle Shonekan, tí àwọn jẹ́ ọmọ Ogun State ní August 27 1993 wọ November 7 1993. So tí a bá wò dáadáa, Ogun State belong to western part of Nigeria. Ẹ máa bá mi kà á. Gbà tó di November 17 1993, number 11 ni mo wà o, wọ June 8 1998, General Sani Abacha ló ṣèjọba lákòókò yìí, tí àwọn belong sí Kano State. Kano State ó belong sí northern part of Nigeria. Exam ní fáwọn ọmọ wa ní school, wọ́n gbọ́dọ̀ máa mọ gbogbo nǹkan báyìí, ó gbọ́dọ̀ wà lórí wọn kó máa hó. Number 12, General Abdulsalam Abubakar gba ìjọba ní ọdún June 9 ní ọdún 1998, June 9 1998. Àwọn ṣe wọ May 29 1999. Abdulsalam Abubakar belongs sí Niger State. Niger State yìí ó belongs sí northern part of Nigeria. Ẹ máa bá mi ka iye tó jẹ́ o. Ní ngbà ẹ tó ṣèjọba number 13, òun náà ni General Matthew Ọbásanjọ́, gẹ́gẹ́ bí a ṣe kọ́kọ́ kà á ní number 6. Àwọn náà wà ní number 13, General Matthew Ọbásanjọ́, tí àwọn belong sí Anambra State.
which is eastern part of Nigeria. Number 14, Umaru Musa Yar'Adua. Àwọn bẹ̀rẹ̀ ìjọba wọn, Ọbásanjọ́ ṣe láti May 29, 1999 wọ May 29, 2007. Umaru Musa tó jẹ́ number 14 gbà ní May 29, 2007 wọ May 5, 2010. Umaru Musa Yar'Adua belong sí Katsina State. Katsina State yìí belong sí northern part of Nigeria. Number 15, Dr. Goodluck Ebele Jonathan. Àwọn bẹ̀rẹ̀ ìjọba wọn ní May 6, 2010 wọ May 29, 2015. Àwọn belong sí Bayelsa State. Bayelsa State, according to our region, north, east or west, Bayelsa State belongs to eastern part of Nigeria according to our three regional geographical system tá fi gba independent. Number 16, òun ni ọ̀gágun tó wà ń bẹ̀ ń sìn, ọ̀gágun General Muhammadu Buhari, táwọn gbàjọba ní ọdún May 29, 2015 títí di àkókò tá wà yìí. General Muhammadu Buhari wọ́n wá láti Katsina State gẹ́gẹ́ bọ́n ti ṣèjọba láyé ológun. Katsina State náà ni wọ́n ti wá nígbà náà. So láyé ológun tí wọ́n ṣe ìjọba number 8, àwọn náà ní number 16 níbí báyìí tán wà ń bẹ̀ títí di àkókò yìí. Wọ́n wá láti Katsina State. Katsina State still belongs sí northern part of Nigeria. Inú ìjọba tó ti ń ṣe Nigeria láti 1963, láti 1960 ìjọba Nigeria láti gba independent tá ń ṣe àti head of state àti president, gbogbo àwọn tó ṣàkóso Nigeria wọ́n jẹ́ 16 láti 1960 lórí Muhammadu Buhari báyìí ló fi jẹ́ 16. Northern part of Nigeria jẹ́ ó kọ́kọ́ ṣe number 1. Northern part òun náà ló ṣe ní number 4. Northern part ló ṣe ní number 5. Northern part ló ṣe ní number 7. Northern part of Nigeria ló ṣe ní number 8. Northern part of Nigeria ló ṣe ní number 9. Northern part of Nigeria ló ṣe ní number 11. Northern part of Nigeria ló ṣe ní number 12. Northern part of Nigeria ló ṣe ní number 14. Northern part of Nigeria náà ló ń ṣe ní number 16 lọ́wọ́lọ́wọ́ yìí, which is northern part of Nigeria ti ṣe ìjọba out of 16 times tí a ti ní president ní Nigeria. Muhammadu Buhari tó wà ń bẹ̀ ń sìn ló máa jẹ́ 10 times tí northern part of Nigeria ti ṣèjọba Nigeria. Eastern part of Nigeria, according to our three geographical system tá a gbà tán fi fún wa ní independent 1960. Eastern part of Nigeria ṣe number 2. Eastern part of Nigeria ṣe ní number 3. Eastern part of Nigeria ó ṣe ní number 6. Eastern part of Nigeria ó ṣe ní number 13. Eastern part of Nigeria ṣe ní number 15. Tó túmọ̀ sí pé eastern part of Nigeria ti ṣe ìjọba Nigeria ní 5 times since 1960 up to date. Tí northern part of Nigeria tó bá ti produce presidency ní 10 times out of 16 times, tí eastern part of Nigeria produce 5 times out of 16 times. 10 plus 5, that is 15 out of 16. Ẹ̀mí lónìí Yorùbá ti ṣèjọba ní Nigeria gẹ́gẹ́ bí olórí ní ipò president. Òun náà ní ẹ̀kan ṣoṣo péré ní 1993 nígbàtí Muhammadu Buhari tó gbé ìjọba fìdíhẹ́ fún bàbá wa Nkan láti Ogun State. Bàbá Nkan láti Ogun State àwọn dẹ̀ ṣe ìjọba yẹn ní August 27, 1993 to November 17, 1993.
which is 2 months and 20 days, less than 3 months. 2 months and 20 days out of 63 years. Yorùbá ṣe ìjọba fún oṣù méjì àtogúnjọ́, 2 months and 20 days out of 63 years. Ìran Yorùbá, ẹ wá jẹ́ ká wò ó, ẹ jẹ́ á gbé yẹ̀wò dáadáa. Ṣé Yorùbá ń jó àjó sókè nínú orílẹ̀-èdè tá a pè Nàìjíríà ni àbí Yorùbá jó àjó rẹ̀yìn? Ipò wo gangan nínú Yorùbá wà nínú orílẹ̀-èdè tá a pè Nàìjíríà yìí? Election tán ṣẹ̀ ṣe tán sìn tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wọlé, tó bá di May 29 tó bá ṣe handing over fún wọn, tán gbéjọba lé wọn lọ́wọ́, tójú gbogbo wa rí báyìí kán gbéjọba lé wọn lọ́wọ́, òun ló máa jẹ́ àkọ́kọ́ ìgbà tí Yorùbá máa jẹ́ elected president in Nigeria. Àkọ́kọ́ ìgbà tí Yorùbá máa jẹ́ elected president in Nigeria. Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀, wọ́n ṣe election pẹ̀lú Nnamdi Azikiwe àti Tafawa Balewa ní ọdún 1959. Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ò débẹ̀. Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ní under democracy, ní ayé ìjọba ológun Matthew Ọbásanjọ́, General Matthew Ọbásanjọ́, Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tún gbégbàgbò ní 1979. Wọn ò tún débẹ̀ o. Ṣàgàrí náà gbé oyè náà fún as president. Kí bàbá wa Káṣemáwo Ọláwálé Abíọ́lá káwọn náà tó dìde ní 1993 tí wọ́n wọlé, ṣùgbọ́n wọn ò débẹ̀, wọn ò gbéjọba náà fún wọn. Kàkà kí wọ́n gbéjọba fún wọn, ẹ̀wọ̀n náà fi reward wọn. Ẹ̀wọ̀n ni wọ́n fi reward wọn. Now, Jagaban ló wọlé báyìí, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. À ń dúró de May 29. Òun ni mo ṣe ń sọ pé Bọ́lá Ahmed Tinubu tán bá hand over fún wọn ní May 29, ìgbà yẹn la mọ̀ pé Yorùbá débẹ̀, ká sọ pé nígbà àkọ́kọ́ àbí nígbà ìkejì since 1960. Bọ́lá Ahmed Tinubu, tẹ́yìn bá wá bẹ̀rẹ̀ ìjọba yín, báwo lẹ ṣe fẹ́ restructure Nàìjíríà? Ṣáwọn people tí wọ́n ti dominate láti 1960 yìí, ǹjẹ́ wọ́n máa allow yín? Ṣé wọ́n máa fún yín ní free hand láti operate bó ṣe yẹ kẹ́ operate? Ṣé wọ́n máa fún yín ní free hand láti gbéjọba yín sórí equal right fún Yorùbá, ìran Yorùbá, Igbo àti Hausa, kí kálukú maintain resources ẹ̀? Tàbá wa máa sọ, wọ́n ní wọ́n rotate ìjọba Nàìjíríà ni. Pa Adébánjọ, ṣé ti wo kíní yìí dáadáa? Ṣé gbé yẹ̀wò láti 1960 nígbà tẹ́ ń sọ pé tó fẹ́ selection 2023 yìí, tẹ́ sọ pé kò tí kan Yorùbá, tẹ́ ní Igbo ló kàn tó bá ń pín. Ṣé ti wo ìgbà tí East ti ṣèjọba ní Nàìjíríà? Ṣé wo ìgbà tí North ti ṣèjọba ní Nàìjíríà kẹ́ tó lè sọ pé Igbo ló kàn kò ń ṣe Yorùbá? General Matthew Ọbásanjọ́, ǹjẹ́ yín náà gbé kíní yìí wò kẹ́ tó sọ bẹ́ẹ̀? Tẹ́yìn bá tẹ̀ ní Igbo ló kàn, àti rí reason tẹ́ ṣe ń jà fún Igbo, àti rí reason, àti mọ reason tẹ́yìn ṣe ń jà fún Igbo báyìí. Kò jọ wá lójúmọ́. Kò jọ wá lójúmọ́. Kò jọ wá lójú àtọ̀. Ǹjẹ́ tí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀, ṣáwọn people yìí máa fún ní free hand kó pinre kó láre bó ṣe yẹ kó rí? Ṣé kí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣèjọba Nàìjíríà ló lè pè ọmọ Yorùbá ní
àbí kí ìran Yorùbá ká jáde kúrò nínú Nàìjíríà, ká wà bá ṣe wà láyé àtijọ́, ká ní orílẹ̀-èdè tiwa. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò, torí tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀, tó bá ṣe ìjọba fún ìgbà àkọ́kọ́, wọ́n á lò 4 years. Tó bá tún wá re-elect wọn, tọ́lọ́run bá ní kán re-elect wọn kán tún wọlé, ni wọ́n máa lò 8 years. Táwọn bá wá lo tenure tí wọ́n tán, wọ́n á lọ́mọ Yorùbá ti ṣe fọ́dún 8. Ọmọ Yorùbá tí ò ṣe, tí ò sí níbẹ̀ fún odidi 63 years. Tí Bọ́lá Ahmed Tinubu bá ṣe gẹ́gẹ́ bí àkókò ọmọ Yorùbá, does that mean pé tí Yorùbá bá máa tún débẹ̀, ká tún máa expect another 60 to 70 years to this time? Tí èmi àti ẹ ò lè sọ bóyá a ṣì máa wà láyé. Àti èmi àti ìwọ tó ń gbọ́ mi, a lè fọwọ́ sọ̀yà bóyá a ṣì máa wà láyé, torí Ọlọ́run ló lẹ̀mí gbogbo wa. Ẹ jẹ́ ká rò ó. Ṣé kọ́ ọmọ Yorùbá dá dúró ká kú lára Nàìjíríà, ká ṣèjọba àwa ara wa ní, àbí ká wà lábẹ́ Nàìjíríà? Ẹ jẹ́ ká lọ gbé yẹ̀wò. Ṣé ọmọ ni wá ni nínú Nàìjíríà àbẹ́rú? Nílẹ̀ Yorùbá, àwa mọ̀ pé ọmọ ni wá, ọmọlúàbí ni wá, ìran àtàtà ni wá, ìran pàtàkì ni wá, ìran tó ṣe fi yangàn ni wá, ìran àlùbáríkà ni wá, ìran aládé ni wá, ìran ológo ni wá, ìran tó ga ni wá, ìran tí gbogbo àgbáńlá yóò máa wárìrì fún ni wá. Ṣùgbọ́n ògo ilẹ̀ Yorùbá, ìmọ́lẹ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá, ọrọ̀ tí ń bẹ ńlẹ̀ Yorùbá, báwo la ṣe fẹ́ rí lò nínú ìjọba Nàìjíríà? So ṣe for 63 years Yorùbá wà nísàlẹ̀ pátápátá. Ẹ má wo nǹkan tẹ́ ń jẹ ń bẹ, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyèlóyè, ẹ̀yin politician ilẹ̀ Yorùbá, ẹ má wo nǹkan tẹ́ ń jẹ nínú Nàìjíríà. Ibi tí ìran Yorùbá wà, position tí ìran Yorùbá wà nínú Nàìjíríà ló yẹ kẹ́ wò. Position tí ìran wa, àwa Yorùbá tá a wà ní Nàìjíríà ló yẹ ká wò. Ṣé ipò tó yẹ kí Nàìjíríà, tó yẹ kí Yorùbá wà lábẹ́ Nàìjíríà la wà? Ṣé ipò tó yẹ ká wà nínú Nàìjíríà la wà? Èyí túmọ̀ sí pé láti 1960 ti 2023 tá wà yìí, Yorùbá ò sí number 1, Yorùbá ò sí number 2. Ṣé number 3 ní ká pera wa according to 3 regional geographical system? Nígbà tí ìran kan tí wọ́n ṣe olórí fún 10 times, tí ìran kejì ṣe olórí fún 5 times, tá à ń rí ìran Yorùbá lẹ́ẹ̀kan ṣoṣo péré, kódà kò lóṣù 3 fún 63 years. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá débẹ̀, tọ́lọ́run bá fún wọn ṣe, ẹjọ́ tó bá kúrò ńbẹ̀, ọdún wo ni ó tó tún kan Yorùbá? Ìyà tọ́mọ Yorùbá ti jẹ fún 63 years. Ṣé Bọ́lá Ahmed Tinubu, ṣé wọ́n lè gbọ́n dànù láàrin 4 years? Ẹ jẹ́ ká jọ gbé wò. Gbogbo ẹ̀yin ìran mi, ìran Yorùbá, ìran ládéládé, ìran àtàtà, ìran ológo, ìran olókìkí, ẹ jẹ́ ká jọ gbé wò. Ṣé ká wà nínú Nàìjíríà ló pè wá ní, àbí ká jáde kúrò nínú Nàìjíríà ló pè wá? Kẹ́wo reason táwa kan ṣe ń pariwo Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ní orílẹ̀-èdè wa. Orílẹ̀-èdè wa ló lè ṣe. Ẹ jọ̀ọ́ ìran mi, ìran Yorùbá kì í ṣẹrú. Ìran Yorùbá ò ń ṣẹrú. Kí ló dé tá à ń ṣẹrú nínú Nàìjíríà? Kí ló dé tá à ń ṣẹrú lábẹ́ àkóso Nàìjíríà? Bíjọba òyìnbó British bá mú wa lẹ́rú, ẹ jẹ́ ká wá jáde ká sọ pé a kì í ṣẹrú. Àwa ò kì í ṣe ọmọ ẹrú, ọmọ aládé ni wá. Ẹ jẹ́ ká fi hàn wọ́n, ẹ jẹ́ ká fi yé wọn. Kò sí nǹkan máa ṣe fún wa ju pé kán fi wálẹ̀ ká máa lọ. Súnmọ́ bí láhìlà zéláwà.
kò sí tíjọba British fẹ́ ṣe fún wa ju pé kán fi wálẹ̀ ká máa lọ nígbà tá a bá ti lè jáde tán pé a kì í ṣe ẹrú, ọmọ aládé ni wá, ọmọ ológo ni wá. A ní èdè, a ní àṣà, a ní ìṣe. Ìran Yorùbá, ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò gidi gan, ẹ jẹ́ ká gbé yẹ̀wò gidigidi. Ká wò pé ṣé Nàìjíríà ló lè gba Yorùbá ni àbí Yorùbá nation ló lè gba gbogbo ọmọ Yorùbá nílé lóko. Tó túmọ̀ sí pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lílọ tẹ́ ń lọ síbẹ̀ nǹkan kan lẹ fi lè gba ìran yín kúrò lóko ẹrú, nǹkan kan lẹ fi lè gba Yorùbá kúrò lóko ẹrú tá a wà fún 63 years. Nǹkan ẹyọ kan tẹ́ lè ṣe tó jẹ́ pé orúkọ yín yóò máa wà nínú ìwé ìtàn títí láyé tí ò ní parẹ́. Oníkẹ́ gba Yorùbá kúrò lóko ẹrú. Ọ̀nà wo lẹ máa fi gba Yorùbá kúrò lóko ẹrú? Ẹ fún wa ní òmìnira. Tí Ìgbò bá rẹ́dí àti lọ, tí wọ́n bá rẹ́dí àti lọ, ẹ fi wọ́n lẹ̀ sínú Nàìjíríà. Táwùsá Fúlàní àti tí wọ́n bá rẹ́dí àti lọ, ẹ fi wọ́n lẹ̀ sínú Nàìjíríà kan máa jẹ́ Nàìjíríà wọn. Àwa Yorùbá, àwa fẹ́ kúrò nínú Nàìjíríà. Yorùbá nation la fẹ́. Yorùbá nation la fẹ́. Gbogbo èèyàn ọba ládéládé, ẹ rò dáadáa, ẹ rò. Ẹ má torí nǹkan tẹ́ ń jẹ, ẹ má torí ohun àlùmọ́ọ́nì wa tẹ́ ń wà, tẹ́ dọwọ́ dé ní nǹkan tó jẹ́ ti gbogbo Yorùbá, ní nǹkan tó jẹ́ gbogbo ti Yorùbá, gbogbo ogún Yorùbá tẹ́yìn nìkan wà mọ́yà. Ẹ má torí nǹkan tẹ́ ń jẹ kẹ́ ẹ sọ Yorùbá sóko ẹrú láéláé. Ẹ má torí nǹkan tẹ́ ń rí lénìí kẹ́ ẹ sọ Yorùbá sóko ẹrú láéláé. Ṣé máìnì wa tẹ́yìn lọ́balọ́ba àtàwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá tẹ́jọ pawọ́pọ̀ tẹ́jọ ń wà tẹ́ ń ṣe àpapín láàrin ara yín, ṣé torí ẹ̀ lẹ̀ ṣe fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú? Ṣé bítúmẹ̀ntì Yorùbá tẹ́ fi ń ṣe ọrọ̀ ajé láàrin ara yín, ṣé torí ẹ̀ lẹ̀ ṣe fẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú? Àwọn máìnì wa tẹ́ lọ pin àwọn China, tẹ́ pin àwọn òyìnbó tó wá ń bá yín wá tẹ́ ń ṣàpapín láàrin ara yín yìí. Àwọn ọmọ Yorùbá tó ti kàwé tí technology ti wà fún, a lè wá máìnì yìí, a lè máa wá fúnra wa. Àìmọye ọmọ Yorùbá, thousands of ọmọ Yorùbá ló mọ tó ṣe ń wá máìnì. Thousands of ọmọ Yorùbá ló mọ̀ nípa technology yìí. Gbogbo nǹkan ta ní, ẹ jẹ́ ká fi ṣe ilẹ̀ Yorùbá lóore, ẹ jẹ́ ká fi ṣe ìran Yorùbá lóore, ẹ jẹ́ kí gbogbo ìran Yorùbá jàǹfààní ẹ̀, ẹ jẹ́ ká kúrò lóko ẹrú. Ẹ̀yin ọba ládéládé, ẹ̀bẹ̀ la máa ń bẹ̀ yín. Ẹ̀bẹ̀ la ń bẹ̀ yín. À ń bẹ̀ yín lénìí. Àwa ń bẹ̀ yín lénìí. Ẹ má jẹ́ kí ẹni tá ń bẹ̀ pàpà wá dẹni tó ń bẹ ni. Ó yé yín. Gbogbo ọmọ Yorùbá ń bẹ̀ yín báyìí o. Ẹ má jẹ́ kí ẹni tí à ń bẹ̀ pàpà wá dẹni tó ń bẹ ni nígbà tó bá yá. Torí ẹ fẹ́ ẹ kọ̀. Yorùbá ò bọ́ kúrò lóko ẹrú, a máa gbòmìnira. Torí ẹ̀ la ṣe ń bẹ̀ yín gbogbo ìgbà. Ṣùgbọ́n tó bá tó stage kan tẹ́ ẹ̀ bá gbẹ́bẹ̀ wa, tẹ́ ẹ̀ bá gbóhùn wa, kẹ́ ẹ̀ tètè wá nǹkan ṣe sí. Tó bá tó stage kan, ẹni tá ń bẹ̀ á pàpà wá dẹni tí ń bẹ ni. Gbogbo ìran mi. Àwa ọ̀dọ́, à ń bọ̀ àìtí dé. Wàláhì tàláhì súnmọ́ bí láìláṣíláwà. Àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, àwọn ọmọ Yorùbá àtàtà, àwọn ọmọ yín, à ń bọ̀ àìtí dé. Ẹ̀yin ọba ládéládé, ẹ̀yin lóyè. Ọmọ níbi níran lèmi náà. Ọmọ níbi níran lèmi náà. Ní ìlú tí mo ti wá, mi ò ń ṣe ọmọ Yorùbá lásán ṣá. Àwọn bàbá tó bí èmi, Aláàfin ni wá nílùú tí mo ti wá. A ní í ṣe pẹ̀lú tó jẹ́ adé. Àwa náà ń pàṣẹ nínú ìlú. Mi ò nítorí bẹ́ẹ̀ kí n ní kí ìran mi wà lóko ẹrú. Ẹ wá nǹkan ṣe sí o. Gbogbo ẹ̀yin ọba ládéládé, ẹ pe àrò àti ọ̀dọ̀fin inú yín.
kẹ́ tètè mọ bí Yorùbá ṣe máa kúrò lóko ẹrú Nàìjíríà. À ń pè yín, à ń bẹ̀ yín torí bàbá wa lẹ jẹ́. Ẹ gbẹ́bẹ̀ wa o, ẹ wá nǹkan ṣe sí o, ẹ má fi kú lé wa, ẹ má fàìsàn bẹ̀ wá wò. N tá ń béèrè lọ́wọ́ yín ni kẹ́ ṣe. Bá ṣe ń bẹ̀ yín báyìí kò bá dáa kẹ́ tètè wá nǹkan ṣe sí, kó má di pé ẹni tá ń bẹ̀ ó pàpà wá dẹni tí ń bẹ ni. Kó má di pé ẹni tá ń bẹ̀ yóò pàpà wá di ẹni tí ń bẹ ni. Torí ó pẹ́ ó yá, Yorùbá nation máa dúró, a máa gbòmìnira. Bẹ́ẹ̀ ẹ má jẹ́ kó dìgbà tó bá di èlé tá bá gbà ní pákáleke, torí tá bá gbà ní pákáleke wàláhì kò ní pè gbogbo ẹ̀yin ọba lẹ́yìn, gbogbo ẹ̀yin aládélé Yorùbá kò ní pè yín o, kò ní pè yín o. Tí Yorùbá bá fi lè gba Yorùbá nation yẹn ní pákáleke, tá bá gbà with force, gbogbo ẹ̀yin ọba aládé kò ní pè yín rárá. Ọ̀nà tó lè gbà pè yín òun ni kẹ́yìn náà tètè tẹsẹ̀ bọ́ ń sìn, kẹ́ wá bí ó ṣe ṣe. Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu tó bá gbéjọba fún yín, ẹ wá bí ó ṣe ṣe. Tẹ́ ẹ bá wá bí ó ṣe ṣe kò ní ìgbẹ̀yìn ò ní pè yín. Àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, àwa ọmọlúàbí Yorùbá, à ń bọ̀ àìtí dé. Tá bá dé, ó ṣe ṣe kó jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ máa ròyìn. Bẹ́ẹ̀ni. Lórí program tí mo ṣe last, mo dúpẹ́ lórí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wò mí. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí, mo dúpẹ́ lọ́wọ́ yín àti gbogbo ìmọ̀ràn tẹ́ fún mi. Ọ̀pọ̀lọpọ̀ ló pè mí, wọ́n láwọn tí bá fẹ́ ṣe fídíò live kí n pe àwọn fẹ́ wá sí live program mi, àwọn ní nǹkan kan tàbí méjì táwọn fẹ́ contribute. Ṣùgbọ́n ẹ má jẹ́ kí n tàn yín. Bí mo ṣe wà yìí, mi ò ń ṣọ̀lẹ, mo níṣẹ́ lọ́wọ́, mo ń ṣiṣẹ́ tí mo dẹ̀ ń gba owó díẹ̀díẹ̀, bẹ̀tẹ̀ nù wọ́n bá owó tí mò ń gbà ni mo fi ń maintain èmi àti family mi, èmi àtàwọn ọmọ mi. Ebi ò pa wá o, ṣùgbọ́n àyò. Kí n tó sanwó ọmọ school, kí n tó pèsè jíjẹ àti mímu, ó fẹ́ sọ èmi gan di aláìláṣọ lára. Fóònù ẹyọ kan, device ẹyọ kan tí mo ní, òun náà ni mo fi ń ṣe program yìí. Kéèyàn tó ṣe live program, nǹkan tẹ́ ń béèrè yẹn lóòótọ́ ló ṣe, but condition tó wà ń bẹ̀ òun ni pé ẹni tó máa ṣe live program, tí wọ́n máa pè sórí program ẹ̀, tí ẹ máa give opinion yín, á ní device bíi méjì, ẹyọ kan ni mo ní. Mi ò dẹ̀ tí n bá sọ pé màá ṣe live program tí mo sọ fún yín pé ẹ máa expect màá tó ṣe, ẹ má jẹ́ n tàn yín, torí mo máa ń gbé plan mi lórí nǹkan tí lórí income mi per month ni. Ayé ò yọ tí màá fi sọ pé mo fẹ́ ra device mi, mo fẹ́ ra phone mi, àbí mo fẹ́ ra MP3, wàláhì ayé ò yọ. Ẹ má jẹ́ n parọ́ fún yín, gbogbo ẹ̀yin bàbá mi, ìyá mi, àǹtí mi, bọ̀dá mi, gbogbo yín pátápátá. Èèyàn ò ní fúyẹ́ kó wá lòun wúwo kí n tó lè bẹ̀rẹ̀ live program. Ọlọ́run á bò yín láṣìírí, ẹni tó bá lè ṣàánú mi, tọ́lọ́run bá rán sí mi, mi ò ń ṣe ẹni tó ń tọrọ jẹ, mi ò ń beg. Mò ń jẹun nínú ilé mi àti ìyàwó mi àtọmọ mi o, pẹ̀lú ìwọ̀nba owó tó ń wọlé fún mi. Mi ò tọrọ owó o, ṣùgbọ́n ẹni tó bá lè help mi with another phone, with one Android phone àti MP3, n tí mo béèrè sọ nìyẹn. Tẹ́ bá ṣe fún mi, màá máa ṣe live program tí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin bọ̀dá mi, tẹ́ lè máa pè sórí program mi tẹ́ bá fẹ́ contribute lórí ọ̀rọ̀ Nàìjíríà àti lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó jẹ wá lógún. Ọ̀nà àbáyọ, nǹkan tó yẹ ká ṣe, ìgbésẹ̀ tó yẹ ká gbé, èyí tá a bá ti gbé, tó bá tó yẹ ká ṣe lórí ẹ̀. Mo ti pe nọ́mbà mi síwájú, mo ti kọ́kọ́ pe nọ́mbà mi síwájú. Bóyá ní diaspora ni o, bóyá ní Nàìjíríà tá wà yìí náà ni o,
ẹni tó bá lè help me with another phone pẹ̀lú mp3 tó wà òkè tí sound ẹ̀ wà òkè tó jẹ́ pé tẹ bá pè mí sórí program á sound ẹ̀ tí gbogbo ọmọ Yorùbá ńlẹ̀ lóko á máa gbọ́ nǹkan tẹ́ ń sọ. Anybody tọ́lọ́run bá fi rán pé kó lè ṣe fún mi máa appreciate ẹ̀. I need another phone with mp3. ọ̀rọ̀ sì pọ̀, ọ̀rọ̀ ò ní tán nílé agodo, wàláì ọ̀rọ̀ ò ní tán nílé agodo. Nílẹ̀ Yorùbá a ní many issues tá a ṣe máa iron out, a ní many issues tá a máa iron out. Ẹ̀bẹ̀ ni mo bẹ̀ o, ẹni tó bá ṣe fún mi máa appreciate. Ẹ ṣé gan, mo kí gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin àǹtí mi, ẹ̀yin brọ́dà mi, mo kí gbogbo yín, mo kí gbogbo yín lórí comment, lórí call tẹ fún mi, mo dúpẹ́, I really appreciate all of you. Ẹ ṣé gan, ẹ ṣé gan. Mo ṣe ń padà bọ̀, mi ò tíì dé lórí nǹkan tí mo sọ yìí. Ẹ jẹ́ kí gbogbo wa náà gbé yẹ̀ wò. Ẹ pè mí, kí ló yẹ ká ṣe, ibo ni ó yẹ ká lọ, kí ni direction tó yẹ kọ́mọ Yorùbá tẹ̀lé báyìí. Kí Ọlọ́run kó yọ wá kúrò lóko ẹrú, k'Ọlọ́run gba òmìnira fún wa, k'Ọlọ́run gba òmìnira fún wa, ká ráyè lo ògo wa. Ọmọ Yorùbá ògo tá a ní kó ráyè tàn ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti ní gbogbo ìlú òyìnbó ní worldwide, kógo Yorùbá tàn. N tó jẹ èmi lógún nìyẹn. Ọlọ́run á gbàdúrà gbogbo wa, a ní ṣìlẹ̀tẹ̀, a ní ṣìṣe. Mo ń padà bọ̀, ẹ ṣé gan.